ẹ̀yin blogger àti rọ́wọ́ yín ṣe rí tẹ́ ẹ̀ bá tí ì bá yé èèyàn jẹ́ ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ ṣe rí Farida ìyẹn ìyá Ikimo I don't have a problem with her. I don't have a problem with her. And I don't think she's this kind of person. Get to understand it? But I think wípé àwọn èèyàn ló ń tì láti máa ṣe àwọn nǹkan tó ń ṣe. And I think she's not making the right decision. Torí pé ṣe rí social media tá a rí àjẹgbọ́dọ̀ ní most people tó ń wẹ́ ní kúnra. Ọ̀tọ̀ ní pé kó máa bínú sọ́kọ ẹ torí pé ó fẹ́ yàwó kejì. Ọ̀tọ̀ ní pé kó máa fi ọkọ ẹ kó máa fi ṣẹ̀sín like you don't care. Engineer Alagbo sanwó school àwọn ọmọ. Ẹgbọ́n nǹkan tí Farida sọ. Ó ní he has paid 170k from our children's school fees. Adúpẹ́ o, ẹ bá wa dúpẹ́ ẹ̀yin tèmi. You talk to your husband like that? Hey, Allah. Bàbá ọmọ ẹ ló ń sọ̀rọ̀ sí bẹ́yẹn. Ẹ jẹ́ nǹkan fún yín dáadáa o. Kó la ẹ lè gbọ́. Ẹ wo intonation yẹn. Ó ní he has paid 170k from our children's school fees. Adúpẹ́ o. Ẹ bá wa dúpẹ́ o, ẹ̀yin tèmi. That is how, okay, kó tó di pé ọkọ ẹ sanwó. I don't know your relationship. Kó tó di pé ó fẹ́ yàwó kejì. But nígbà tó ti wá fẹ́ yàwó kejì, it doesn't mean you have to disrespect him. That is it. Tẹ́lẹ̀ mo sọ pé tó bá fẹ́ máa lọ máa lọ. Mo máa ń sọ kinní kan. Mo ní tọkùnrin bá jẹ́ provider tó ń fún ẹ, tó ń finance. Mo tó bá fẹ́ yàwó kejì, that's not a criteria for you to leave. Because ibi tó ń lọ, ó mọ nǹkan tó fẹ́ lọ bá ń bẹ̀. Nílé ayé tá a wà yìí, àwọn ọkùnrin kan tó bímọ wọ́n sá fún responsibility. Tábà sọ pé ọkùnrin tí ò bímọ, bàbá kó bùkátà ọmọ 4 lọ bá. Farida, sórí tó bá ti dénú ilé pẹ̀lú ọkọ ẹ̀, sọ̀rọ̀ sí bó bá ṣe wù ẹ́. Mo tẹ̀ ń sọ kíní kan, mi ò rò pé ó lọ anywhere because nǹkan tó yẹ kó jẹ́ kó gbé lọ kò lọ o. Ṣé ti rí pé the husband is still the provider. But in as much that you are under that roof, tó bá fẹ́ kọ́ lóun gbà fún wọ náà, you have to make sure that you are respecting this man. O lè disrespect ẹ̀ tẹ́ bá dénú bedroom, but tó bá ti jẹ́ ojú wa, respect him. Because àìmọye ọkùnrin tí ò kì í ṣe. Gbogbo àwọn aláyébàjẹ́ tó ń sọ pé kó máa ṣe kíní wọn lọ́kọ o, àwọn ọmọ wọn kò sẹ́nibọ̀dì tó béèrè wọn. Wọ́n á kàn sọ ẹ́ di, wọ́n á sọ ayé ẹ̀ di anything. Títí bá bàjẹ́ tó nídìí ló máa dà. Ọ̀nà ṣìgùn tí engineer máa rán àwọn ọmọ ẹ lọ. Bí ìwọ ìyá bá dẹ̀ ṣe behave sí bàbá ọmọ ẹ ló ṣe máa ṣe sáwọn ọmọ ẹ. Ọmọ secondary school ló máa ṣe ní. Ọmọ 2 àbí ọmọ 3 kọ́ ló bí fún engineer. Ta ló máa rán wọn lọ university? Ṣówó kúlíkúlí àtẹ̀pà tó ń tà, ṣó lè rán ọmọ yẹn lọ university? Nǹkan tó máa ń sọ pé àwọn obìnrin míì wà àwọn ò ní mọ̀. Kò sóbìnrin tó máa fẹ́ yàwó kejì lè tí ò ní bínú. That's not the point. The point is, did the man still respect you? Is this still taking responsibility on the children tó ti ní? Èèyàn ní láti kò máa bójú wẹ̀yìn. In fact, sísẹ́ Alagbo ló wojú ẹ̀ lọ́kàn. Kò yẹ ká engineer bójú wẹ̀yìn náà. Tábà ní ká wò. Kí ló fẹ́ lọ mú? Lẹ́yìn kó máa fún yín lówó oúnjẹ, kó fún àwọn ọmọ lówó oúnjẹ, kò ní ìdí kó fún ẹ anything. Kó dẹ̀ sanwó school àwọn ọmọ. Ìyẹn tó bá wù ú ni. Ìyẹn tó bá ṣe kíni tó bá wù ú ni. O mọ ọ̀nà tí màní fi rí owó. O mọṣẹ́ tó ṣe. Wo bó ṣe àdírẹ́sì ẹ̀, ìyẹn bàbá ọmọ ẹ̀. Ọjọ́ tí Stargirl sọ pé ó wà arrogant. Àwa ń rò pé Stargirl kàn fẹ́ ṣe kíni. Ó kàn fẹ́ throw under the bus. But ìwà ẹ̀, ó kàn borí ni ò ní wà. Sísẹ́ Alagbo tó lówó jù ẹ lọ.
kí ọkọ ẹ̀ ra abẹ́rẹ́ fún abẹ́rẹ́ bó ṣe máa wá pọ́n máa yẹn lé online ọkọ tí wọ́n fi ń ṣẹ̀sìn bíi pé kò jà mọ́ nǹkan kan tó dẹ̀ ń gbowó oúnjẹ lọ́wọ́ ẹ̀. Farida ò kì í ṣobìnrin gidi in my own perspective. You're not a good woman. Bẹ́ẹ̀ni mo máa sọ kíní kan fún yín inú ilé láti ń jẹ èkúté onídodo ara tó bá wù ẹ́ ló lè fi dánú ilé tó bá ti dé orí social media àbí tó bá ti dé ìta gbangba ó máa pọ́n lé ni ó máa gẹ̀ ó máa kẹ́ ni ó máa ṣe bẹ́ẹ̀ ni pé rúùtù ni ẹ ò rọ́kọ rí bọ́ ọwọ́ tó bá fi gbé bàbá ọmọ ẹ̀ kọ́ làwọn èèyàn máa fi gbé ni Farida ṣé kò yé òye ẹ bẹ́ẹ̀ yẹn ni ọwọ́ tó bá fi mú bàbá ọmọ ẹ̀ lójú ọmọ aráyé ọwọ́ yẹn náà ló fi máa mú nà gbogbo gàràgàrà tó dẹ̀ ń ṣe ó máa tó wálẹ̀ Sisi Alagbo máa lóyún Sisi Alagbo máa lóyún náà tó bá ti bẹ́ẹ̀ bímọ kọ́kọ́ ẹ̀ ìgbà yẹn lára ẹ̀ máa tó wálẹ̀ wàá rí pé rọ̀dọ̀rọ̀dọ̀ tó ń ṣe yẹn ó máa calm down. You are not a good woman. Wọ́n ní ẹ olóbìnrin gidi kan sílé ó kì í ṣobìnrin gidi Sisi Alagbo gan sì dáa jù ẹ lọ tó bá sọ pé kọ́ mọ́bìnrin gidi bẹ́ẹ̀ ni ó kì í ṣobìnrin gidi ó ní wà gbogbo ìgbà tó ń sọ pé o máa ń hùwà rádaràda sí ìyá ẹnjìnìá Alagbo gbogbo ìgbà yẹn mo máa rò pé torí pé wọ́n ti lọ fẹ́yàwó mi gbogbo ìgbà tó ń sọ pé o máa ń sọ̀rọ̀ sáwọn àbúrò ẹnjìnìá Alagbo rádaràda mo máa rò pé torí pé ti lọ fẹ́yàwó mi ẹ wá fẹ́ bà ayé ìyá Ikimo jẹ́ ìyá Ikimo kì í ṣobìnrin gidi kì í ṣobìnrin gidi obìnrin burúkú ni kò dẹ̀ ní nǹkan kan that is it. If you can be doing this to your husband mo máa sọ kíní kan tó o bá ṣe mọ́ máa lọ but ìwọ gan mọ̀ pé kò síbi tó o fẹ́ lọ but you don't get to stay and be behaving to this man like this. Kí ló ń pè yẹn ìwà burúkú ìwà tí ò dáa ni ò ní wà ìyàwó ló raise ẹ ó dúró sínú ilé èèyàn ó ń sanwó ilé ó ń sanwó oúnjẹ ó ń sanwó school àwọn ọmọ and you come to online and you said bíi pé kò já mọ́ nǹkan kan ẹ gbà mí kẹ́ you came online to call your husband pé he has paid 170k out from our children's school fees ọkùnrin mi ò má rí san ọkùnrin mi owó gúgúrú àtẹ̀pà tó ń ta yẹn ó yẹ kẹjọ máa pín sí méjì ni kó máa san half kóun náà máa san half ṣe bẹ́jọ bímọ ni ó wá sílùú òyìnbó kó máa wá rí bó ṣe ń fi child support lé wọn káàkiri wàá san half òun náà máa san half bẹ́ẹ̀ ni. Oní yìí òun lo yìí fún èèyàn tó kó 170,000 that is over $100 Nigeria of today. Ìgbà tí màá yẹn ní problem ìwọ ló kọ́kọ́ jáde o tó ń ṣe kúlíkúlí 3-in-1 tẹ́ ń gbé péjì pamọ́ ẹ tó ti gbé péjì ò jáde orí ní ti dàrú gbogbo yín. Ó wà lára àwọn èèyàn tó crucify bàbá ọmọ ẹ nígbà tó ní problem ìgbà tó mówó lẹ́ẹ̀sìn o ò tún lè appreciate ẹ o tún ń pè ní ìyàs. Èèyàn tó yẹ kó gbé fóònù kó message kó ṣàdúrà fún pápẹ́ ò ní gbẹ torí tó bá ní ó máa fún wọn náà abájọ tó fi gbọkọ mọ́ ẹ lọ́wọ́ obìnrin ó sọ̀wà lóhùn lórí ọkọ lọ́rẹ́ àwọn táwọn nínú ìbò gan ta ní gbogbo ẹ̀ a lè fọkùnrin ṣakọ torí a mọ value ọkùnrin nílùú yìí ìwọ tó ò ní nǹkan kan tó jẹ́ pé kúlíkúlí àtẹ̀pà gan tó ta orí social media náà ti dáwó fún ẹ kó tó rí nǹkan tó ń ṣe o mọ dúró kúlíkúlí àtẹ̀pà tó máa ta kó tiẹ̀ tó já mọ́ nǹkan kan ni ṣé o lè fi kúlíkúlí àtẹ̀pà yẹn ṣé o lè fi rán mọ́ school 12,000 3-in-1 12,000 wọn ò dẹ̀ ra náà sí èlò náà ń ta kúlíkúlí ṣé ó ní kọ́nà kan tó ò ní wọ́lọ̀ tó ò ní rí kúlíkúlí ló wá ṣẹ̀ṣẹ̀ ń pa kúlíkúlí ẹ̀ táwọn èèyàn máa wá wo ibi rẹ̀ òun tá nǹkan tó ń tà ládùúgbò
ìwọ ló wá ń sọ̀rọ̀ báyìí sí ọkọ ẹ̀. Ọmọ bọ̀bọ́ yẹn ń try o, mi mọ̀ pé nǹkan tó fojú dì ní o. Èmi gan tí mo jóbìnrin gan ò lè sọ̀rọ̀ bẹ́yẹn sí mi. You will come online, mò ń ṣe ẹ̀tọ́ mi nínú ilé, wàá wá jáde, wàá nìyẹn, he has paid 170k from our children's school fees. Adúpẹ́ o, your husband. Tí bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Aláàjì lọ́kọ mi, mo máa wà lórí ìkúnlẹ̀ báyìí, kò sí nǹkan tí mi ní ṣe. Ìwọ wá jókòó, ó wá sọ pé ẹ dúpẹ́. Where is the prayer that you have to give your husband? Ó kàn ń borí ni, ó ní wá. Obìnrin, àwọn tó borí jù lórí social media, notice pé àwọn gangan ni ò ní wá gidi. Wọn ò ní wá gidi láti gbélé ọkọ. Mọ̀ kọ́ tọ́kùnrin yẹn fojú wí kó tó lọ pàdé Sisi Alagbo. Torí if you can do this to this man, èèyàn tó jókòó tó ń bá ẹ ń tọ́jú ọmọ ẹ, tá a dẹ̀ mọ̀ pé most men ò tẹ́, bọ̀bọ́ yẹn ò bá dìnnà, owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Kí ló fi rẹ́ pé? Ọ̀rẹ́ èèyàn tó kù mọ́ lẹ́nu tírísọ̀m tó ń dò yẹn ní ṣó lè dúró sẹ́gbẹ̀gẹ́ yẹn. Ó rí bí gbogbo ọyàn ẹ ṣe dúró tí gbogbo díẹ̀ kún. 20k mà ló máa fún gẹ́ yẹn. Ó rí bí gẹ́ yẹn ṣe ń ra nǹkan fún ni. Ẹnjìnì Alagbo náà ò bá dì. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti da ìyẹn, ẹ̀yin lẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní pé ẹ kó kíní kan síbi kan. Tó bá fi ẹ́ lẹ̀, wàá jẹ́ ìyá ni. Kò sí pé kíní. Change your ways with this man. It's unfair. Kò fìyà jẹ now. Wọ́n ní kó lọ, ó lọ. Is this the way to say thank you to your husband for paying your children's school fees? Ṣé wọ́n lè san ni? Gbogbo ìbínú òṣì tó ń bí tó bá dá divorce fún ẹ, ṣé o lè sanwó, o lè san school fees àwọn ọmọ ni? He can leave you and never come back. He can. Ó sì ń rotọ́ náà mọ́ ẹ lára ni o. Ìwọ náà má fi kíní kún. Ọlọ́run, ẹ gbà mí kẹ́. Ó ní adúpẹ́ o, ẹ bá wa dúpẹ́, kán bá ẹ dúpẹ́. Ẹ̀yin tèmi, orí àtiwọ́ àtàwọn tí ẹ̀yàn kò ní jọ jẹ yín papọ̀. Abájọ tó fi ní nǹkan kan. Èèyàn máa ń kọ́kọ́ lé ní ayé yìí ni. Ta lọ́kọ ẹ ò gbó, ọkọ mi ti cheat on me. Kì í ṣe kan, kì í ṣe méjì. Mò ń sọ báyìí categorically dáadáa nígbà tá a ṣe bẹ̀rẹ̀. Ayé ò dẹ̀ parẹ́, a máa jàjà wa máa settle ẹ̀ náà. Tí n bá sọ ti ta ló máa mọ̀. Kò síyàn tí ò ti pass through ẹ̀, kí ló wá ń ṣe tó fi tó ń ṣe bíi kíní. Ọkọ náà ló sì wà pẹ̀lú èèyàn lọ́jọ́ tèmi tó sì ń tọ́jú èèyàn tó ń tọ́jú àwọn ọmọ èèyàn. Are you a beauty queen? Torí mi ìmọ̀ kan tó ń fi rẹ̀ pé o. Àwọn tiẹ̀ tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀, wọ́n ò ṣe gbalé fún ẹ kọ́ ìgbà tí ó yẹ kó o lọ. Wọ́n ò ṣe gbalé fún ẹ kọ́ san school fees àwọn ọmọ ẹ̀. Ṣán lówó. Kó jẹ́ pé Sisi Alagbo ni. Sisi Alagbo will come online. Pray for this man. Do everything. Ìyá Ikimo ò ní wá. Àwọn obìnrin tó dẹ̀ ń tẹ̀lé ẹ, àwọn náà ò ní wá, wọn ò ń ṣobìnrin gidi. Sisi Alagbo kan lè jẹ́ ọ̀kànràn ọmọ, but at least ó mọ̀ tọ́jú ọkọ, ó dẹ̀ mọ bó ṣe ń pọ́n ọkọ lé. Ẹ lè fi yẹn yìí. Kí ló dé tó bá jẹ́ pé oníwà ni? Kí ló dé tó jẹ́ pé ibi tó wọ́kọ́ wà lálákọ̀ọ́kọ́ ó kẹ́rù kúrò bẹ́ẹ̀ ni? Ṣé wọ́n lé ẹ̀ dànù ni? Second one náà ló tún ti ń fi wà rádaràda tó tún fi máa ti bọ̀bọ́ yẹn dànù. Àbúrò di mẹ́wàá láka tó ń kọ́kọ́ kiri. Me understand you. I still don't understand. Tí bá fi owó mi lásán, tí bá fi ra bí a mo fi ra milk, tí bá délé bá mi wá gba nǹkan mi padà, ọkọ mi ní o lè ra milk, ṣé kò sówó lọ́wọ́ ẹ̀ ni màá ní ìwọ ló bí mi, bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ máa ti jẹun tí máa fi kú. Tí bá ní $20 tí bá fi ra anything, máa gbà padà lọ́wọ́ ọkọ mi bí mo ṣe ń yọ̀ sí lọ́rùn rẹ̀. Come online so 160 yẹn wọ́n ní ẹ máa gbọ́ nǹkan táwọn olórí burúkú bíi tiẹ̀ ẹ gbọ́ nǹkan tó sọ. Wọ́n ní engineer, assuming you did not block me now, ṣebí I won't have tell you
I would have tell you thank you for paying the children's school fees. Àwọn olórí burúkú ti bí ti Farida. Ó ní I will have tell you thank you for paying the children's school fees. Ó torí pé block wọn. Ó ní at this crucial time, Tabanja bí ká kú kọ́ now. Farida, please, no need to do this again. Next payment, please, no need to do this again. Next payment. So, so that your family matter will fade from social media. Ṣé tún gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ? Ẹni yẹn sọ pé má ṣerú nǹkan báyìí next time, so that family matter yín máa kúrò lórí social media. Only, but this one is necessary for the time. Kudos to you. Wọ́n á gbọ́ ní comment section táwọn kan sọ pé kan tó pè ní 70 million kan tó sọ pé 170 million no send, kan tó sọ pé oye báyìí no send. You are nothing without Engineer Alagbo. Even you yourself, you know. So gbogbo akọ tó ń ṣe yẹn, ó jẹ́ come off it. If this man live your life, ebi á pa ẹ́. Bẹ́ẹ̀ni. The basic need of life tó need kó tẹ̀ tó lè rí gúgúrú àtẹ̀pàtà. Ó ní kíni? Ó ní shelter, feeding, clothing tí ọmọkùnrin yìí provide. Ta ló lè ṣe? Ta ló fẹ́ ṣe? Ṣé ìwọ gan lè provide ẹ̀ fún ara ẹni? Tá bá sọ pé ó fẹ́ ṣe fọ́mọ. You don't get to talk to. Ẹ gbàgbé, ọkùnrin lè fẹ́yàwó kejì. Kò sóbìnrin tínú ẹ̀ máa dùn. But kì í ṣe pé kó wá máa ṣọkùnrin yẹn yàmàyàmà bíi pé kó exist àbí kì í ṣe èèyàn. Àbí kó máa fojú ẹ̀ gbolẹ̀ nígboro. Engineer Alagbo ò sí lára àwọn ọkùnrin aláyébàjẹ́ bíi ti Láti Lábùbú tí ò kì í bojú wẹ̀yìn tó bá ti lọ. Èèyàn kan ní Láti ní 7 months ní Fọlá òfin rí Láti. Tí Láti lọ ṣe wedding pẹ̀lú obìnrin mi. Kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀? Kí ló ń ṣe é? Tó bá ti lose ọmọkùnrin ló tó mọ nǹkan tó sọnù. Wọ́n máa bẹ́ẹ̀ kò ní gbọ́ because ó ti ń sunkún ògiri. Bóyá bó ṣe tuntun nìyẹn tó fi lọ fẹ́yàwó kejì. Ó ní wà. Ó ní wà gan at all. Ó lè bínú sọ́kọ ẹnu ilé náà. Ó ní kó bóun dúpẹ́ o. Ẹ̀yin tèmi ẹ bá wa dúpẹ́ o. Look at the way you talk. Is this an appreciation post to your husband? Ṣé inú Quran tó ń gbé àtìrún tó ń kí yẹn? Ṣé mo ṣe sọ pé kò ṣe tọ́kọ ẹ lélẹ̀? Wọ́n dẹ̀ ní kó máa lọ ò fẹ́ lọ. Kò síbi tó lè lọ. Ó mọ̀ pé kò sí anybody tó máa gbà ẹ́. You will do like this to me. Ọkọ mi bó ṣe ń fún mi gbogbo nǹkan. Ó ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi nímú tó ń kẹ́ mi gbogbo ẹ̀. Bẹ́ẹ̀mi náà ṣe ń pọ́nlé náà nìyẹn. Ọmọ mẹ́rin àbọ̀ ọmọ mẹ́ta kọ́ ni Láti dá lẹ́nu tó lọ fẹ́yà olówó. Ṣó wẹ̀yìn bí àwọn jẹun àmì wọn jẹun. Tábà sọ pé ó fẹ́ sanwó school fees. See, when the man is doing, tó bá tẹ̀ ní 100 ìyàwó is doing. Ó ní kí Farida máa padà sọ́dọ̀ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kó má padà sọ́dọ̀ ẹ̀. Ó yá ó fa àǹsìn. Ṣé ẹ fún lówó school 1000 advisor 0 help àkọlọ́rọ̀ yín. Owó school àwọn ọmọ ti due. Ṣé ẹ rántí ẹ fún lówó school? Ṣebí gbogbo 3-in-1 kulikuli tó post ṣe ẹ rà gan. Ṣebí ẹ kàn comment ẹ like ẹ fi ń rẹ́rìn ni. Ẹ fi ń ṣe show. That is it. Ó ní wá. At least ó ti ẹ̀ ṣe. Ó ní kó dúpẹ́ pó ṣe. Wọ́n pọ̀ ń ta tán ò ní ṣe. Wọ́n ò ṣe bí eléyìí sí wọn. Wọ́n ò dẹ̀ ní ṣe, wọ́n ò dẹ̀ ní ṣe ní ẹ̀kọ́ sí nǹkan tó máa ṣe. Wọ́n feel funky. Orí mi. Ó feel funky. Ìwọ ní kúlíkúlí. Ìyẹn oní kúlíkúlí feel funky. Wo pencil náà fi kọrúkọ ẹ lẹ̀. Pencil ni. Àwọn kọ̀ọ̀kan wà wo years and years tí wà àti engineer àti wà. Àwọn kan tó máa rò nìyẹn. Kò default ẹ̀. O lè sọ pé torí pé ó fẹ́ yàwó kejì. Bọ́mọkùnrin ṣe dá ẹ ti máa mọ́ra yín for over 15 years ǹsí. Bọ́mọkùnrin yẹn ṣe dá sí ẹ for 15 years. Mistake ẹyọ kan ló máa wá rí dìmọ̀. Ẹjọ́ ẹ̀kọ́. Ṣorí tó bá ti sún ẹ. Tó bá ti sún ẹ débi táyé ẹ ti máa bàjẹ́. Wà wá understand nǹkan tó ń pè ní social media. Ṣorí wọn ò ní kó má kọ̀rọ̀ sí ẹ lórí nsìn. Wọ́n ń jíjà ẹ.
ìwọ náà jíjà rẹ wọ́n gbé ẹ sórí tissue paper inú ẹ̀ náà ń dùn ọjọ́ tó bá máa ré bọ́ it won't come as a surprise bẹ́ẹ̀ ni you cannot be behaving like this to this man and another woman obìnrin míì ń pọ́nlé ó wá rò pé ó máa jókòó tí rádaràdà dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ̀ o lè kọ́ síbẹ̀ kó gbàdúrà fún kò tiẹ̀ ní ìdí kó kọ́ yẹ òpin ọjọ́ gbàdúrà fún ọkọ mi pé orúkọ ẹ̀ ó ní eve òun lo eve ọkọ ẹ̀ kọ́rúkọ ẹ̀ síbẹ̀ gbàdúrà fún pé ibi tó ti rí kò ní àpò ò ní gbẹ o iṣẹ́ ẹ̀ máa tẹ̀síwájú pray for him ṣówó easy àti kó lẹ́ni which kind of women are this who raised you oh rí nǹkan tẹ́ni yẹn gan sọ síbẹ̀ ẹni yẹn sọ pé don't bring this thing online don't type something like this anymore only don't bring your family kìíní kan online kò máa nà ẹ́ ó máa fún ẹ lówó mà ní owó àwọn ọmọ tó wà ní school ọmọ mi wà ní school bẹ́yẹn bàbá ẹ̀ ò tí ì sanwó school ẹ̀ bàbá ẹ̀ ò tí ì sanwó school fees ẹ̀ ilé ìkówó jáde ó kó lẹ̀ ó ní he has paid ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ dúpẹ́ Farida wàá sì délé ọkọ ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú bó ṣe ń bá lọ yìí bẹ́ẹ̀ ni obìnrin sọ́wà nù náà lórí ọkọ ó ní wá ọlọ́run ó kì í ṣobìnrin gidi wọn ní kó máa figagbága pẹ̀lú Sisi Alagbo but at least tó bá ṣe appreciate inú dídùn ló máa ń jẹ́ kó rí yá èèyàn kan ò lè máa pọ́nlé kí wọ́n máa ṣe bí wèrè tán it will change you lẹ́sẹ̀kẹsẹ̀ ọjọ́ tó bá ti sún ọmọkùnrin wàá rí bó ṣe máa ṣe bó ṣe máa change bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi jà ẹ jẹ́ mọ opinion yín about this post.